mo kí nínú ilé yìí mo kí lẹ́dẹ̀ yìí níbikíbi tí afẹ́fẹ́ kínní bá ń fẹ́ dé níbikíbi tí ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbóhùn mi àánú Olódùmarè òkúkú ní fi wálẹ̀ iṣẹ́ ìṣe wa ò ní dìbàjẹ́ àníri ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin abiyamọ tí ń bẹ lẹ́dẹ̀ yìí mo gbàdúrà pé náà ọmọ ò ní joyín lágbára Ọlọ́run ẹni mo ṣe ẹni mo bànújẹ́ ẹni mo sàárè ọmọ mọ̀ bóyá ẹ̀yin náà ti gbọ́ nípa ọmọdébìnrin kan ọmọ ọdún 12 tó wà ní JSS 3 tí ń lọ sílé ìwé St. Louis Girls Grammar School Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ọmọdébìnrin yìí náà ló jáde láyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ọmọ yìí ni wọ́n sọ wípé ó ti rí ikú síwájú wọ́n lóun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ jọ ń ṣeré so ní ọjọ́ Tuesday tó lọ lọ́hùn-ún ńbẹ̀ ló ti dákú ó faint tó wọ́n rọ̀ṣẹ̀ wọ́n dùn nǹkan gbà tóun àtàwọn ọ̀rẹ́ ń ṣeré wọ́n ní tó sọ fún ọ ni wípé òun ò dẹ̀ ní pẹ́ kú o wípé òun dẹ̀ sọ fáwọn pẹ́rẹ́ǹtì pé wọn àdẹ̀ gbàgbọ́ bóun sọ fún wọn pé kán try láti bímọ léun pé kán try láti bímọ míì o pé wọn ò ká sí so now ọ̀rọ̀ wá ṣèyàn ní kàyéfì sórí bẹ́ẹ̀ ṣé ò rí bẹ́ẹ̀ sáré èrè sọ ni sáfikún ni sásọdùn ni sásọrége ni sásọjásán ni ṣùgbọ́n àwọn olùkọ́ iléèwé ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe sọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ìgbà tọ́mọ yìí máa wá kú gangan wọ́n ẹ̀sẹ̀ wọlé break wọ́n wọlé sínú class olùkọ́ tí ń kọ́ wọn ní ìṣirò wọlé bóyá tí olùkọ́ bá ti wọlé wọn ó kì í káàbọ̀ good afternoon sir we are happy to see you sir God bless you sir ọmọdébìnrin gbórílé lọ́kà òun nìkan ni ò gbórí dìde ìgbà tí wọ́n yẹ̀ wò ni wọ́n rí i pé ó ti lọ wọ́n sáré gbé lọ sí hospital ìyẹn University Medical Teaching Hospital UNIMED ní ìlú Àkúrẹ́ ńbẹ̀ ni wọ́n ti sọ fún wọn wípé she is dead on arrival so gẹ́gẹ́ bí kan nínú àwọn ọ̀gá ẹ̀ sọ ó ní last Tuesday classes were ongoing in the school when we were alerted that a JSS 3 student had fainted. We quickly rushed to attend to her. We learned that the girl was playing with her friends outside the classroom when the bell rang for the next class, which was mathematics. They all ran inside. After they got into the classroom and the mathematics teachers arrived, she put her head on the desk. So now, mo wá come across a post àwọn mọ̀mọ́ ẹ̀ àti bàbá ẹ̀. I don't want to comment much nípa ẹ̀ because number one mi lè sọ bóyá àwọn gangan ni wọ́n kọ sórí Facebook àbáwọn èèyàn kan ló kọ on their behalf so unfortunately mi ò paste picture yẹn síbí but kò yẹ kí n pẹ́ kí n tó rí mú jáde kí ni tó wà nínú picture yẹn ni pé àwọn máa miss ẹ̀ gan máa wò pé ọmọ yẹn kéré ju n tó lè kú táwọn òbí ẹ̀ máa ní God láti sáré lọ sí social media láti máa post nípa ẹ̀ tó yẹn ni okay. Unfortunately mi ò ní picture mi ò níbi tó ti sọ bẹ́ẹ̀ níbí báyìí so now kí ni tí mo ń gbìyànjú àti sọ́ńbẹ̀ tàbí tí mo fẹ́ gbìyànjú àti sọ́ńbẹ̀ ó ní wípé lóòótọ́ ni agbára ń bẹ lórí ahọ́n ṣùgbọ́n kí ni nǹkan tí ọmọdébìnrin ọmọ ọdún 12 máa rí
tí yóò fi gbà wípé òun ò ní pẹ́ kú. Ṣé torí pé ó máa ń dákú ni? Sọ́lá ìsàn kan tí wọ́n ti sọ fún pé kò ní wíwò ni àbí báwo? Now oríṣiríṣi àwọn èèyàn ti ń interpret ẹ̀, ọmọ omi ni, ọ̀gbáǹjẹ ni, èmèrè ni, eléré ọmọ ni, nǹkan. Well, àìrí àrídájú kankan kò jẹ́ ká lè sọ wípé kì í sọmọ omi àbí kì í ṣe mèrè, because wọ́n believe pé àwọn èmèrè ọmọ ni wọ́n máa ń sọ ìgbà tí àwọn ó padà wá, that is ìgbà táwọn máa kú, wọn nínú ẹgbẹ́ wọn ni wọ́n ti rán wọn wá láti wá da òbí kan láàmú. Asá máa ń wo fíìmù ẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé àláǹfààní láti rí lójúkójú gbé àókè èmèrè lélẹ́yìí, eléyìí ṣe mèrè àjẹ́ lélẹ́yìí, ọ̀gbáǹjẹ lélẹ́yìí, ọmọ omi lélẹ́yìí. But àwọn tán sábà máa ń pè lọ́mọ omi làwọn tán bá ti máa ń fíà omi. Ẹ pé bẹ́ẹ̀ bá mú wọn lọ sí ti odò, wọn lè gbé wọn rìn nínú ọkọ̀ ojú omi láéláé. Yóò mọ̀ dàbẹ́ ni pé wọ́n máa bọ́ sínú omi ni. Like somebody like me, lè gbé mi kò ṣeré tá a fẹ́ ṣe láéláé tí mo lè bá wọnú ọpọ́n odò rárá, mi lè ever ṣe. So láti ilẹ̀ ni tẹ bá fẹ́ kọjá odò máa sọ fún pé mi ì lọ́n tèmi. So ìyẹn ò dẹ̀ túmọ̀ sí pé ọmọ omi ni mí o. Èmi ò gbà pé ọmọ omi ni mí, mo rí gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀rù omi wà lára mi. So kò sí báwọn èèyàn ṣe ń lúwẹ̀ẹ́ tó lè ever invite mi kí n wá wẹ̀, mi ì ṣeré débẹ̀ rárá. So but ikú ọmọ yẹn jẹ́ nǹkan tó dùn yàn gan, tó dẹ̀ yà yàn lẹ́nu. Ìdí tó fi yà yàn lẹ́nu ni pé ó ti rí síwájú. Àdèlè sọ pé ọmọ fi ṣeré, possibly kó jẹ́ nǹkan tó rí ló jẹ́ kó sọ jáde, ṣùgbọ́n kí wá lọ́mọ yìí ń rí táwo ò rí, kí ló ń gbọ́ táwo ò gbọ́. So Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tu àwọn òbí Bolúwatifẹ́ Ọládìíkọ̀, Ọlọ́run ó tù wọ́n nínú, Ọlọ́run mú èpè burúkú kò lójú ẹ̀, Ọlọ́run ó pèsè bàǹtálẹ́ fún wọn. Tó bá jẹ́ pé lẹ́gbọ́n, àwọn ẹ̀gbọ́n ò ní yàn kú lágbára Ọlọ́run. Tó bá lábúrò, àwọn àbúrò ẹ̀ wọ́n sànjọ́ fún lágbára Ọlọ́run. Ó wà pathetic, ó dẹ̀ wà ó jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu ló jẹ́ kí n ní lọ́kàn láti sọ nípa ẹ̀ for the fact pé a lè sọ pé ó ti rí kú síwájú because ó ti sọ síwájú pé àwọn ò dẹ̀ ní pẹ́ kú o. Mo dẹ̀ ti sọ fún mọ́mì mi ò pé kán bímọ mi, wọn àdẹ̀ gbọ́. Mo sọ pé kán bímọ púpọ̀, wọn dáhùn. So irrespective tí ìwé kọ́ jẹ́, Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan, wọn lójú lọ́kọ́ ọmọdé tó kú ń pẹ́ nísín, mo dàgbà yóò padà kú náà ni, ó ti wù kẹ́dà ọ̀pẹ́ láyé tó á padà kú náà ni. So ọmọdé tó kú ń kékeré ojú ní nǹkan, àwọn alẹ́ tó tètè kú wọn lọ mọ́lẹ̀ sọ̀rọ̀ ni. But ìbànújẹ́ ńlá ni kí màjèsín ó tójú ìyá ẹ̀ rọrùn. Ọmọ ọdún 12 ò tí ì lẹ́sẹ̀ kankan, kò tí ì mú nǹkan kan lé ayé, but still Ọlọ́run ní bó ń ṣe fẹ́ nìyẹn. Who are we láti query Ọlọ́run? Ta là wá gan? Ọlọ́run lè sọ fáwa náà pé Awikonko pẹ̀lẹ́ o, ọ̀rọ̀ tó dẹ̀ sọ kàn yín náà ló ti sọ yìí o, ọ̀dẹ̀ tó ní sọ mí mọ́ o. Ọlọ́run ló ní gbogbo eléyìí o. Ọlọ́run ló mọ ẹni tó máa kú, ẹni tí yóò kú, ẹni tó máa jí, ẹni tí ò ní jí, ẹni tí ó lọ tí ò ní dé, ẹni tí ó lọ tí ó padà. Ọlọ́run nìkan ló mọ̀. Ni mo fi máa ń sọ wípé welcome is the best journey. Ẹni tó lọ àjò tó padà dé lórí ìrìn àjò. Mo mọ̀ wà kan ò sí nínú mọ́tò, I am an expert driver. Nígbà wa mọ́tò báyìí mi ò ń kọlu nǹkan kan ń kọlu mi ò ń gbá nǹkan kan. I am an expert rider. Mo máa gun machine báyìí, máa fi sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ó dìgbà tó bá padà délé kó tó sọ fún apò ìrìn àjò. Welcome is the best journey. So ẹ̀yin òbí Bolúwatifẹ́ lágbára Ọlọ́run, ẹ jẹ́ àgbà wípé bọ́lọ́run ti fẹ́ ni ló sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àánú Olódùmarè yóò wà pẹ̀lú yín. Mi ní láǹfààní láti lo advert pẹ̀lú program eléyìí because ó jẹ́ nǹkan tó touch mi, ó jẹ́ nǹkan tí mo rí picture ọmọ yẹn, mo rí pé ọmọ tó wà cheerful ni, ayọ̀ ní láàrin àwọn ẹgbẹ́. So kọ́lọ́hún mẹ́pẹ̀ burúkú kò lójú ẹlẹ́ẹ̀kan sí. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko live. Ẹ subscribe sí YouTube channel mi Akanda Awikonko TV. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjùwàṣe o.